Boa tarde. Eu hoje estou aqui com alguns jovens de diferentes sociedades de Orixá e solicitei para eles nos esclarecerem sobre algumas dúvidas. I'm here today with some of the youths from Orixá societies, and I would like them to clarify some questions. But first of all, I would like them to introduce themselves one by one. Ní a wà níbí pẹ̀lú àwọn ọ̀dọ́ olórìṣà láti jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan kójúwe ara rẹ̀ pẹ̀lú oríṣiríṣi ìbéèrè tí ń lọ lórí ẹ̀rọ ayélujára ká fi gbọ́ àgbọ́yé ara wa. So, kálukú wá júwe ara rẹ̀ àti òrìṣà. Eu gostaria que se apresentasse para nós sabermos o nome, de onde é que vêm, qual é a sociedade que pertencem, alguma referência relativamente à vossa família. I would like that one by one we introduce himself about the compound, the family and the society of the Orishá that belongs to. Pé a fẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa ká júwe ara wa àti ibi tí a ti wá pẹ̀lú òrìṣà tí a dúró fún. So I would like to start. Eu gostava de começar por aqui. Could you introduce yourself, please? Bàbá ológun wọn ní kẹ́ ẹ júwe ara yín. Orúkọ ti tèmi ni Ògúndára Ọdẹ́túndé tí mo wà ní ìlú Ọ̀yọ́ Alaafin. Mo jẹ́ ọ̀kan nínú ọmọ ọlọ́dẹ ní ìlú Ọ̀yọ́. Compound? Ní àdúgbò Àkètàn Ọ̀yọ́. Àkètàn Ọ̀yọ́. Então, ele é sacerdote de Ogum, o nome é Ogúndára, e vem do compound, a família da zona em Ọ̀yọ́ que se chama Àkètàn. Baba, would you introduce yourself? My name is Ojewale Alaudi. I am from the family of Egungun, from Alaudi compound, Ọ̀yọ́ Alaafin. My family are from the family of Egungun from the inception. So I am to represent my family in the clan of Egungun in Ọ̀yọ́ Alaafin. Oloje. Oloje. Thank you, Baba. Could you introduce yourself? Orúkọ tèmi ni Ẹgbẹ́dòkun Àdìsá tí mo jẹ́ ọ̀kan nínú àwọn ẹlẹ́gbẹ́ nílùú Ọ̀yọ́ Aláàfin nínú àwọn ọ̀dọ́ lágbègbè Bàbá Àbàdàn Ọ̀yọ́ lágbègbè Bàbá Àbàdàn Ilé Àfúnsọ. Ilé Àfúnsọ. Ilé Àfúnsọ, the compound Ilé Àfúnsọ, and the society is from Ẹlẹ́gbẹ́ society. Your name Ẹgbẹ́dòkun. Ẹgbẹ́dòkun. Could you introduce yourself? Orúkọ mi ni Ẹgbẹ́bímpé nílé Olókòtó Ìsàlẹ̀ Àfin lọ́yọ̀. Ìsàlẹ̀ Àfin, or the name is Ẹgbẹ́bímpé. You are from Olokoto. You are from the society of Ẹlẹ́gbẹ́, correct? Please, could you introduce yourself? Orúkọ mi ni Babaláwo Fásakin Mọ́rákinyọ̀ Aráòyè láti ilé Àjàmbátá Ìsàlẹ̀ Ọ̀yọ́. Ó jọmọ bàbá òní, bàbá tí wọ́n pè ní Aráòyè Àwísí Awo nílùú Ọ̀yọ́. Ọmọ babaláwo ni mí, ìjọ babaláwo mo sì wà. Bàbá mi kọ́ mi ní dídọ́wọ́ mo sì mọ̀ dá. Ó kọ́ mi ní títẹ̀lẹ̀ mo sì mọ̀ tẹ̀. Ó kọ́ mi ní ẹ̀ka rẹ̀ bọ́ ìhà mo sì mọ̀ ha. Òun ló kọ́ mi ní Ifá dídá nígbà ayé wọn. So, is a Babalawo, is a Oromila priest, and your name is Ifásakin Aróyè. Yes. And the compound? Àjàmbátá compound. Àjàmbátá compound Ìsàlẹ̀ Ọ̀yọ́. Yes. I would like to go back, and I would like to talk, make some questions by each society. Wọ́n náà fẹ́ wá láti padà láti ìbẹ̀rẹ̀ láti máa béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan nípa òrìṣà kọ̀ọ̀kan gẹ́gẹ́ bá a ṣe júwe ara wa. You are Ogun priest. Ẹ̀yin gẹ́gẹ́ bí ológun o. From family. Láti inú ìdílé. Yes. Bẹ́ẹ̀ni. When
one Ogun priest born a new child, tí ológun kan bá bímọ ní ìsìn he used a divination to know which Orisha the child belonged to. nǹkan tí ẹ máa ń lò láti fi mọ̀ pé òrìṣà tọmọ ìbá wáyé Which divination does he kí ni use? nǹkan náà tẹ́ ẹ máa ń lò láti fi mọ̀ òrìṣà tọmọ ẹbí tó tọmọ ìbá wáyé. tí a bá bímọ gẹ́gẹ́ bí wọ́n ṣe bí àwa náà á gbé ọmọ náà lọ sí ìdí ògún, á mú obì, á sọ obì ni á fi béèrè báwo ni òrìṣà tí ọmọ yìí bá wáyé. So, what is he saying? That He he said, used Kola. Obi, Yes, obì. Láti fi Kola, mọ̀ to know the Orisha of the child. Yes. Eu perguntei, ele como sacerdote de Ogum, quando eles têm uma criança, saber qual é o oráculo que eles utilizam para o povo de Ogum, para o Orixá. E ele disse que era Obi. I want to know, máa fẹ́ mọ̀ does the initiation of Ogum, does it shave the head? ǹjẹ́ ológun wọ́n máa ń ṣe ètò ká gbọ́ lẹ́ni lórí tàbí ká dóṣù a tí kì wọ́n máa ń í ṣe a nínú kì í dá olóṣù. oṣù kankan, a kì í fa orí wa, a kì í ṣe irun kankan. wọ́n ní àwọn òkú they cannot shave their head. So the initiation, they don't shave the head. Yes. What is the initiation for Ogum? pé kí ni ẹ máa ń ṣe tẹ́ fẹ́ kápẹ́ ẹ fẹ́ dóṣù fún yàn ní ìsìn tàbí ẹ fẹ́ sọ̀rọ̀ ògùn fún yàn bó ni ẹ ṣe. Tí a bá fẹ́ sọ̀rọ̀ ògún fún yàn láti jẹ́ wípé ó di ológun, láti jẹ́ wípé ó di ológun, tí ọba ti dé tá a bá ti mú obì, tá a bá ti sọ obì, ǹjẹ́ ẹni yìí ológun ni? Obì ó sọ wípé ẹfun ní ológun ni, á dá aṣọ fún aṣọ àti àpèrò ọdẹ. What is the initiation? What is he talking? kí ni what is trying to telling us is that they will have kola and they will ask from Ogun for Ogun, is this man or this person belong for Ogun? If Obi say yes, it means they will collect the thing like we call akperu and the wearing of hunting. to know So, that and what this else they will do that they know is a part of Ogun kí ló wá society? já lè mọ̀ pé ẹni ó ti di ara ẹ̀yìn ológun Tí ó jẹ́ àlè mọ̀ wípé ẹni yìí ti di ara àwọn ológun ni wípé nígbà tí a bá ti bá mọ ilẹ̀ tí ó ti jẹ́wọ́ wípé òun ọmọ bọ Ògún yìí, tí ó What ti is jẹ́wọ́ he pé saying? òun ọmọ bọ Ògún yìí, That's- òun ò sì ní ṣe tí kò dáa. it means they will swallow or They swear, swear. they will swear for Ogun Ogun that he will not betrayed. So, the society of Ogun, the initiation, is a to covenant. swear. Yes, They have a yes. swear for Ogun. So it means that if, for example, a Egungun priest or a Legbe priest or any other society can be join the member of Ologun. pé èyí túmọ̀ sí wípé àwọn tí a jẹ́ olóòṣà yòókù gẹ́gẹ́ bí eléégún ẹlẹ́gbẹ́ ni wọ́n lè bá yín ṣe ìjọpọ̀ nígbà tó bá ti ṣe wípé kí wọ́n kàn búra tàbí kí wọ́n kàn ṣe Can be òfin member. pé àwọn ò ní dalẹ̀ náà ni wọ́n ti di ara yín nù. Bẹ́ẹ̀ ni. Anybody can be Said member yes. as far as do the covenant with Ogun. pé ẹni tó bá ti búra pẹ̀lú Ògún òun náà ti di ológun náà. Nítorí pé Ògún jẹ́ alágbára. So it means that if he goes and Baba, for example, Olode want to have Ogun, Olode will go and do Ogun for Baba Olode. pé ká pé bàbá ọlọ́jẹ̀ yìí nìsín wọ́n fẹ́ gba Ògún ẹ lè lọ gbé Ògún fún wọn tí wọ́n di Bẹ́ẹ̀ni. ẹni tó ní Ògún lọ́dọ̀. Bẹ́ẹ̀ ni. As far as there is a covenant, it's possible to be member of Ologun. so tó bá Correct? ti lè ṣe ìbúra wọn wọ́n ti rí di ara yín náà tó náà. Bẹ́ẹ̀ ni ohun tí wọ́n bá béèrè lọ́wọ́ Ògún, Ògún ó Yes. ṣe fún wọn. So
eu estive a perguntar como é que era a iniciação de Ogum. Eles disseram que a iniciação de Ogum, eles não cortam o cabelo, que é um género eles fazem uma iniciação em que a pessoa faz uma jura e que qualquer pessoa pode ser membro da sociedade de Ogum, que eu perguntei, por exemplo, se o babá de Egungun poderia ser um membro da sociedade de Ogum. Ele disse que sim, que poderia ser um membro, desde que fizesse a jura para que o babá, para que o povo de Ogum pudesse então assentar Ogum em casa do babá Egum. Does Ogum have taboo? The Ogum society? ẹ̀yin ológun jẹ́ ní èèwọ̀. a ní èèwọ̀. Has taboo. Eu perguntei se Ogum tinha tabu e ele disse que sim, que tinha proibições. Thank you. Baba, Olodje, what is the meaning of Egungun? Egungun is ancestors. Eu perguntei qual era o significado de Egungun e ele respondeu que Egungun significa os antepassados. So, Baba, it means that everybody that is sitting here and everybody in the world has his own ancestors. Yes. Yes. Let's speak in English. You understand the English. Yes. So everybody has ancestors. Yes. So it means that all of us here can be member of a Egungun society. That are the ancestors of Egungun. Simply means that our dead body, our dead people who have already gone, Yes. they come to this world every year, and we give them all the sacrifice they need, and whatever we need to in this earth, they give it to us. Anybody can become an Egungun, part of us. Simply, we carry the person, or if we born a child, we carry that child to the Egungun, our Egungun masculine. We put our Egungun down. Then we put the child behind. Is this child truly belong to this Egungun? We will get the kola nuts. We put the kola nut down. If kola nut say yes, he Is the divination you use is kola nut. It's kola nut we use. If he say yes, we get a kind of regalia of Egungun. So, eu perguntei se o que é que significava Egungun. Egungun significa os nossos antepassados, e ele disse, you said that everybody can belong to Egungun, correct? Because everybody has ancestors. Yes. Pronto, eu perguntei se todas as pessoas podiam pertencer à sociedade de Egungun. Ele disse que sim, porque todos nós temos os nossos antepassados, e ele teve a explicar que o oráculo que eles usam, que é Obi, para falar com Egungun. E quando uma criança nasce, eles trazem essa criança aos pés do Egungun para saber se aquela criança deve seguir o culto de Egungun ou não. Baba, one question. But you, Egungun people, have your own initiation as well. Am I correct? Yes. The initiation from Egungun, do you shave your head? When we born child, we don't normally shave head or do. You don't shave the head. We don't do that. So, but for example, Elegbe, he has Baba Elegbe, he has his own ancestors. Yes. And he wants to join your society of Egungun. Yes. Because when he was born, he was Elegbe. Yes. Now he wants to join. He has an initiation. The initiation. He has an initiation. Am I correct? Yes. Yeah. So, the initiation, he doesn't shave the head. It doesn't. So, the initiation is done where? And in the Egungun, we carry him to that Egungun. And Igala. where is We the first the initiation? We put the Where is the initiation done? leg. In the leg. Yeah, in the leg. Então, eu fiz a pergunta, como todos nós somos seres humanos e temos os nossos antepassados, todos nós podemos pertencer ao culto de Egungun. Então, eu perguntei, uma pessoa que, pronto, como o Baba Egbe, que é o sacerdote Egbe,
ele quer fazer parte do culto de Egungun, se ele pode fazer parte. Ele disse que sim, que pode fazer parte, que pode ser iniciado. Então, qual é a iniciação para Egungun? A iniciação para Egungun, ele disse que o povo de Egungun não corta o cabelo, mas que a iniciação é feita nos pés. So, Baba, if the initiation is done in the leg, is done in the leg, why? Because you are worshipping the dead people? Yes. Eu perguntei se a iniciação era feita nos pés, porque eles estavam a cultuar os antepassados, as pessoas que já morreram. E ele respondeu que sim. How many days does it take the initiation? 7 days. 7 days. Yes. A iniciação de Egungun tem a duração de 7 dias. Sorry, Baba. Ogun, how many days is the initiation for Ogun? One day. Eu perguntei, porque eu esqueci-me de perguntar, quanto tempo é que durava uma iniciação de Ogum. Ele disse 1 dia. Egungun são 7 dias. Baba, Yes. this kind of initiation has to do with the family, or is general, or is everywhere, or is only Oyo? Is done, that is initiated from Oyole Alaafin, and Alaafin have one of his Oyomesi, Alaapin, is in charge of all Egungun cults in the whole federation. So it's Alaapin who is in charge, and Alaapin is the representative of Alaafin. So that's Egungun. So you are telling me that Egungun originated from Oyo? From Oyo. From Alaapin originated from Oyo. From Oyo is one of Oyomesi under the cabinet of Alaafin. So Egungun originated from Oyo. From So Oyo. this kind of initiation is everywhere like that. And it can spread from Oyo to any part But of it's the like world. that. Is every Egungun initiation is done in the leg. Yes. Is done like that. Yes. Então eu perguntei a ele se este tipo de iniciação para Egungun era só em Oyo, a iniciação nos pés, porque pelos vistos a iniciação de Egungun não é na cabeça. Se era só em Oyo ou se também era nos outros sítios. E ele disse-me que a sociedade de Egungun originou em Oyole, que a cabeça do culto de Egungun é Alaafin, que pertence ao gabinete dos ministros do Alaafin, e que esta iniciação para a sociedade de Egungun é em toda a terra iorubá, é em todo o lado. So, Elegbe, we have 2 people from Elegbe here. We have Egbe Dokun and we have Egbe Bingpe. ní àwọn méjì tó jẹ́ ẹgbẹ́ ní àhín ẹgbẹ́ Bímpé àti ẹgbẹ́ Dòkun. So, I want to know about the society of Elegbe. fẹ́ mọ̀ nípa ẹgbẹ́ ìjọ ẹlẹ́gbẹ́ fẹ́ mọ̀ nípa yín. Nós temos aqui 2 jovens que pertencem à sociedade de Egbe e eu vou fazer algumas perguntas. Elegbe, does everybody belong to Egbe? ṣé gbogbo èèyàn ní a lè pè ní ẹlẹ́gbẹ́? Bene, eu perguntei se todo ser humano pertencia a Egbe e eles disseram que sim. But why only some people worship Egbe and another people no worship if everybody belongs to Egbe? nígbà tí wàá pé gbogbo èèyàn ló ń jẹ́ ẹlẹ́gbẹ́ yìí kí ló dé tó ṣe pé àwọn kan àwọn ni olóòṣà ẹgbẹ́ tá a gbà pé ẹgbẹ́ ni wọ́n ń bọ tí ó ṣe pé ará yòókù wọ́n ń bọ òrìṣà mi. àwọn tó jẹ́ ẹlẹ́gbẹ́ yìí nígbà àwọn tó bá le jù láti ọ̀run wá tí à ń jẹ́ olórí níbẹ̀ tí àwọn le táwọn bá dé wọn ní tí à ń le ju àwọn ẹgbẹ́ táyé lọ sòwò nígbà fún àwọn ẹgbẹ́ ni ó jókòó tì láyé láàbì mọ̀ pé ló jẹ́ ẹlẹ́gbẹ́ ni wọ́n. tí o mọ̀ bọ ẹgbẹ́ yẹn ẹlòmíì ò ní. So what did they talk? What he's talking to us is that he's trying to telling us that the evil Egbe, when it's very greater powerful than the one in the earth, to make he or she become Egbe priest On the earth. So So that's why some are Mas, initiated and some are not initiated. So, a pergunta que eu fiz, pronto, é que nós sabemos que o povo de Egbe, todos nós pertencemos a Egbe, à nossa sociedade no céu.
Mas eu questionei-os porque é que algumas pessoas fazem na Terra, quando nascem, fazem parte da sociedade de Egbé e outras não, já que todos nós fazemos parte dessa sociedade. E a resposta foi que as pessoas na Terra que fazem parte, que cultuam Egbé, são aquelas que nascem, que têm uma ligação muito forte com a sociedade espiritual. Se elas não forem iniciadas na Terra, elas não conseguem ter uma longa vida. Quer dizer que a sociedade espiritual é mais forte do que a sociedade na Terra. Por isso elas têm que cultuar Egbé para conseguir viver na Terra. Egbé has a initiation. If you want to be initiated in Egbé, he has a initiation, correct? Pois é bem, ele dá oṣù fún ẹgbẹ́. Onídòṣù ẹgbẹ́ ni eléyìí. Òun ló sún ẹgbẹ́. You don't do Idoshu, but there is an initiation in Egbé. If you want to be a member, there is an initiation. Pé èèyàn fẹ́ di ẹlẹ́gbẹ́ o, pé wọ́n mọ̀ pé àbọ̀ rẹ̀ ẹlẹ́gbẹ́ ni tàbí eléyìí o ẹlẹ́gbẹ́ ni. Tí èèyàn bá fẹ́ di ẹlẹ́gbẹ́ tí wọ́n sì mọ̀ pé dájú ẹlẹ́gbẹ́ ni o, èèyàn lè ṣe bí orò ẹgbẹ́ lásán fún un tí ó ní ààwẹ̀ ẹgbẹ́. A ní orò ẹgbẹ́ téèyàn á ṣe orò ẹgbẹ́ pẹ̀lú àwọn asòsùn ẹgbẹ́ yẹn tó jẹ́ àwọn. So, let me understand. Eu perguntei, I asked about the initiation of Egbé, and they have answered immediately they don't do Idoshu, that they don't shave the head. Yes. Ask, they don't shave the head. Fa orí fún yàn Àkọ́kọ́ ń fa orí. ká tó dóṣù ẹgbẹ́ pé èyí lè fẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ o Aí ẹ̀ní fa orí. farí fún. Pronto. Eu perguntei relativamente à iniciação de Egbé. Eles disseram imediatamente que a iniciação de Egbé não tem Idoshu, que eles não raspam o cabelo para iniciação de Egbé. So, if they don't cut the hair, they have initiation, they have the Oro Egbé, correct? Ká pé ẹ̀yìn farí fún gbà tó ṣe pé ẹ̀yìn farí fún ẹni tí ó dóṣù ẹgbẹ́ wọn ṣùgbọ́n ẹ ní nǹkan orò tẹ́ mọ̀ ṣe fún yàn tó di ẹlẹ́gbẹ́. They have their own initiation, eles têm a própria iniciação, mas eles não cortam cabelo. Egbé, para fazer parte do culto de Egbé, não se raspa cabelo. Is it only in Oyo, or is all the Egbé society in Yorubaland? Pé ṣé ní gbogbo ilẹ̀ Yorùbá ni ẹgbẹ́ ń ṣe báyìí ni àbí lọ́wọ́ Ọ̀yọ́ nìkan? Gbogbo Yorùbá ni. Said is all Yorùbá. Pronto, eu perguntei se esta forma de cultuar Egbé era só Oyo, ou se também era nas outras partes da terra Yorubá. E eles disseram que também eram em outras partes de Yorubá. How many days, when you do the initiation for Egbé, how many days is the initiation? Tí èèyàn bá wá sọ̀rọ̀ ẹgbẹ́ yìí ọjọ́ mélòó ni ẹ fi ṣe fún? 17 days, ọjọ́ mẹ́tàdínlógún. 17 days. Eu perguntei quantos dias eram a iniciação de Egbé e eles disseram que era 17 dias. Which divination do you use for Egbé? Pé nǹkan wo lẹ fi máa béèrè lọ́wọ́ ẹgbẹ́ pé kí ni ó ṣẹlẹ̀ tàbí kí ni ká máa retí? Obì la fi béèrè. Obi. Bẹ́ẹ̀ni. Eu perguntei qual era o oráculo que eles utilizavam para fazer adivinhação e eles disseram que era Obi o que eles utilizavam. Thank you. Yes, sir. Ilẹ̀ ṣe náà. Now we are with Babalawo Ifashakin Aroye. I want to make some questions about the initiation of Ifa. I know you speak English. About the initiation of Ifa Itefa. Can you explain us very shortly about Itefa? Iteva is to initiate a person into Ifa In Orumila. in Orunmila. And this processing have to first of all confirm from the oracle if at all the person belongs to or don't need. So you have to confirm if at all the person need or not need. And if the person is need, the next step is to initiate the person into Ifa To Orumila. Orunmila. So, and this initiation is called Itefa. Itefa. How many days? No, Itefa ó pín sí ọ̀nà méjì. Bọ̀ ká sọ báyìí pé ọjọ́ kan, ọjọ́ méje àti ọjọ́ mẹ́tàdínlógún. 1 day, 7 days, 60 days.
So there are different kinds of initiation for Yes. Ifá. Yes. Pronto, para Orumilá. Eu perguntei sobre a iniciação para Orumilá. Ele disse que a iniciação, primeiro que tudo, tinha que se consultar o oráculo para saber se realmente a que orixá é que a pessoa pertencia. E depois eu perguntei quantos dias é que a iniciação para Itefá pode demorar. E ele disse que havia a iniciação de 1 dia, 7 dias e 16 dias. So there is 3 kinds of initiation. 1 day, 7 days or 16 days. Am I correct? Yes. So, now, it's very common to see, and you people is youth, because we get very confused that most of the Orumila people, they carry Orumila in their head and then advise for people to go and carry Oshun or Obatala or another Orisha. Is that correct? Is quite wrong. Why? The reason is being that if at all you are initiated into Ifa, To Orumila? into Orumila, you get to know what has to do with your life. So in as small you get to know what has to do with your life, there's no need for you to go into another society to go and be initiated again. Eu perguntei a ele, pronto, que aquilo realmente que nós vimos é que as pessoas iniciam em Orumilá e depois de iniciarem em Orumilá, eles iniciam as pessoas em Obatalá, ou em Xangô, ou noutro orixá. E ele disse que isso não está correto,